أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل الصالحات رضاك وأدخلني برحمتك في عبادك الصالحين. alájọ Abdulrazak mo wá wo rẹ̀ yìí mo wá fẹ́ dá yín padà sọ́dọ̀ Nabi Sulaimana nígbà tó lọ sóore fún tán. أوصيني ó ní ọlọ́run àwùjọ́ni oore yìí pọ̀ oṣù kọ́ mi. أن أشكر نعمتك التي أنعمت علي wọ́n ní ká ọba tó lè tọ́yà báwo nìyẹn ti dúpẹ́ adúlú orí tọ́kọ̀ tó báyìí. أن أشكر نعمتك التي أنعمت علي níbi táwọn bàbá rẹ̀ òde lóde yìí. نعمتك علي ọ̀dẹ̀ ni tí ó máa jẹun láàrin àwọn lọ́balọ́ba. نعمتك علي ọ̀dẹ̀ ni tí ó máa rìn táyé dámẹ̀. نعمتك علي ọ̀dẹ̀ ni ìlú àwùjọ. نعمتك علي ọ̀dẹ̀ ni buhari láàrin àwọn èèyàn. نعمتك علي ó ti kìnìún nínú ayé. نعمتك علي ọ̀dẹ̀ aláṣẹ nínú ayé. نعمتك علي ọ̀dẹ̀ ni iyì nínú ayé. نعمتك علي Bravo. وعلى والدي wọ́n ti ṣe wàhálà tó ọ̀rọ̀ rẹ̀ ọ̀já sẹ́kù. وعلى والدي àwọn kan ṣe wàhálà jù ọ lọ ní kò yín náà ni wọ́n ń bẹ lẹ́nu wàhálà dì sí. وعلى والدي wọ́n yá ọgbẹ́ lọ́dọ̀ àwọn kan wọ́n sì dolówó àwọn tí wọ́n yá ọlọ́gbọ́n olòṣì níwọ̀n. وعلى والدي wọ́n náà ti sunlé 20 naira nílé kò yìí. وعلى والدي wọ́n náà ti lọ táyé ọ̀gá ọmọ yìí. وعلى والدي níbi ọwọ́ kọ́lé sí lónìí ó ti kọjá bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ kọ́ lọ. وعلى والدي níbi ọwọ́ rẹ̀ sí lónìí ó ti kọjá bẹ̀rẹ̀ tí ọmọ ẹgbẹ́ padà rà lẹ́bẹ̀. وعلى والدي èkó yìí náà ní ebi ti pa ọ́ rí. وعلى والدي èkó yìí náà ní ìyá ti gé ọ́ rí. وعلى والدي àìmọye òde ni wọ́n ti ta tẹ́ǹtì yìí báyìí tí ọ̀sá sọ yìí tó lè wọ̀ níbẹ̀. وعلى والدي bẹ́ẹ̀ bá dákun eléyìí rédíò ọ̀hún ò sínú wa. وعلى والدي má bọ̀. وليعمل صالحات رضا wọ́n wà lọ́wọ́ ìdáyà. وعلى والدي àwọn bàbá rẹ̀ náà ṣiṣẹ́ àmọ́ wọn ò ṣe é débi èrè tó báyìí. وعلى والدي ìyá rẹ̀ náà ṣiṣẹ́ owó rí àmọ́ kò ṣe é rí ire tó báyìí. وعلى والدي ìjọ wọn náà bẹ̀rẹ̀ ọmọ pé bí ó ti rí ni. وعلى والدي ayé ti kì ọ́ pé ọ̀rọ̀ wà ní ìṣerí ọ̀padà dìdùnú lónìí. وعلى والدي ayé ti kì ọ́ pé sọ padà ṣe rí ire ọ̀padà ṣe rí ire. وعلى والدي Bravo. وأني أعمل صالحات رضاه wà á ní ọ̀rọ̀ àtọ́ni ẹ̀ tàdídọ́wù ọ̀mọ́sẹ̀. أن أعمل صالحات رضاه oògùn mélòó lọ mọ̀ fáàgùn dààmú àwọn kan wò ṣiṣẹ́ rí ire. أن أعمل صالحات رضاه bàbá náà fún ọ ní kankan ní irọ́ ni ọlọ́run ní dún lára rẹ̀. أن أعمل صالحات رضاه ìtọ́lọ́ fi ọ̀sán ọ̀dà náà lọ́dà yìí. أن أعمل صالحات رضاه wọ́n ti lérí sí ọdún kò ní jẹ́yẹ̀ jẹ́yẹ̀ náà lọ́dà yìí. أن أعمل صالحات wọ́n ti رضاه lóò ní lárí náà lónìí. أن أعمل صالحات رضاه وأدخلني برحمتك في عبادك الصالحين àwòsíní. أوزعني kí ló gbé fọlọ́run kọ́ bá ti mo kó lẹ̀ yìí máa dúpẹ́ lónìí ìtọ́lọ̀ ń ṣe fún ọdún bẹ́ẹ̀ lọ. أوزعني kọ́ bá ní mo gbé èèyàn ẹ máa gba owó ìtọ́lọ̀ ń ṣe fún ọdún bẹ́ẹ̀ lọ. أوزعني àwọn kan ò ní ra lẹ̀ tí wọ́n kú. أوزعني àwọn kan ra lẹ̀ àmọ́ wọ́n kàn rà ní wọ́n rí kọ́. أوزعني àwọn kan rí kọ́ àmọ́ wọ́n parí ẹ̀. أوزعني dìvẹ́lọ́bà lọ padà parí tẹlomi. أوزعني gbogbo ẹ̀ pátá àwọn wọn ní ọ̀rá lẹ̀ ọbẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ aláṣeyọrí ó tún wá ń sílé náà. أن أشكر نعمتك التي أنعمت علي ó ti léwu kọ́ ọgbẹ́ tó ọyẹ kọ́ ọmọ ẹ̀kọ́ ọ̀hún lọ́gbọ́n ọ níbi eléyìí. نعمتك التي أنعمت علي kọ́lá bàbá ẹ̀kú wọn náà ló ní àwọn kan lówó ju ọlọ tí wọn ò rí kankan kọ́ sí kò ní. نعمتك التي أنعمت علي àwọn ọlọ́run ní bẹ̀rẹ̀ ara rẹ̀. وعلى والدي وأن أعمل صالحات رضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ẹni mo ní ọ̀rọ̀ mi àkọ́kọ́ nù. ọ̀rọ̀ mi àkọ́kọ́
ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá wá dépò ọ̀la tán. wá sí mi fún ọ. owó tó orí wọn ẹ̀dọ́ ọlọ́run kan. ibi ọba wọ̀. ibẹ̀ dilé ọwọ́. ibi ọba dé. ibẹ̀ dá yàsẹ́. àmọ́ ẹ̀dá náà a máa wá sọ ọ̀rọ̀ márùn-ún kan fún gbogbo olówó. ọ̀là nàbí sallallahu alaihi wasallam. ẹ ò bá nẹ́bi dáadáa. máa ti fẹ́ràn nẹ́bi mẹ́rin. má bọ̀. As-sadaqatu. Àlọ́bí ní kéèyàn olówó bó ti ní yìí. Kọ́ wá dáa fún yẹn bó ti dáa fún ọ. Kéèyàn láṣeyọrí bó ti ní yìí. Nǹkan márùn-ún yóò máa ṣẹlẹ̀ sí àsọdákọ̀ bọ́ bá lè ná owó náà. Ìṣe àkọ́rẹ́gẹ́dì mi ìyẹn ti sọ ibi ya. Ayé ń gbé ọlọ́rẹ̀ ni ọ́. Àmọ́ máa fẹ́ ṣe wáàsí fún ọ. Owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó fọ́ nítorí àwọn kan ní o. Gbogbo tó bá jẹ́ ẹ̀gbọ́n Alájà Abdulrasaq àtẹ́bí rẹ̀ oríire yìí ni o. Bẹ́ẹ̀ bá wù ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá yanú lẹ̀ tẹ́ kú tí í bá yín lẹ́yìn sẹ́ńtúrì mi lọ́wọ́ tó tó múlò ẹ̀ wá. Inú rẹ̀ kan àwọn ọmọ ẹgbẹ́ eléríire dìde lẹ́yìn kọ́ nínú kọ̀ọ̀kan ìdí wí mẹ́bínú ẹ̀ bọ́ ọba bínú rẹ̀ yóò yọ ọ́ ẹ̀dúró tì í eríire yìí nì ẹgbẹ́rùkù tì í nù bọ́ bá dá bí ọ̀dà èyí tọ́lọ̀ ń jogún fẹ́yìn nù. Bọ́lá ọba fún yín láláṣẹ yọrí nínú ẹbí iṣẹ́ ẹ̀ka ọlọ́run ni. Ọlọ́run á fún yín láṣẹ eléyìí ọ̀yẹ́ yín nìsín kó pẹ́ bí yín lọ́kọ́rú léwu. Eléyìí ọ̀yẹ́ yín nìsín kó pé fámìlì yín ní pọ̀. Eléyìí ọ̀yẹ́ yín nìsín kó pẹ́ ilẹ̀ ta tẹ́ǹtì dùnú báyìí. Àmọ́ èyí tí ń ṣe wá sí Fáyájú Abdulrasaq ni pé kó o ti ní owó tọ́lọ̀ má tẹ̀ ọ́ yìí àsọdákọ̀. Má fi sàárà ṣeré. Ìṣàkọ́ ẹ̀jẹ̀ tí mi ẹ̀dí sọ ibi ya. Má sì rán kan pé gbogbo ẹni o ṣe fún ní òkì ọ. Ìjọba ọba ti ń fọkàn sí pé wọn ò kí mi. Ọ̀ sọ fọwọ́ ń kò nídìí owó mọ́nù. Èyí tó ń dáa jù ní kó ọmọ bù wọn kó ọmọ fojú rẹ̀ gbolẹ̀. Òun lówó ni ọmọ fi pọ̀ sí. Àmọ́ bá bá tún fojú rẹ̀ gbolẹ̀ tí wọ́n ń fẹ́ yín wọ́n gbolẹ̀. Ọlọ́run ló lè dájà ara rẹ̀ gbèrú yóò dá ọ dára rẹ̀. Ọlọ́run ò sì ní dá ọ dára rẹ̀. Má bọ̀. Ìṣàkọ́ ẹ̀jẹ̀ tí mi ẹ̀dí sọ ibi ya. Bẹ́ẹ̀ bá jẹ́ alásìkí ọmú owó ọ̀nà bóyá bí rẹ̀ ọ̀nà bóyá ọ̀rẹ́ rẹ̀ ọ̀nà bóyá alábàáṣe rẹ̀. Takala mẹ́tí bí kọ́ àbùsí kẹ́ni mẹ́tí. Ẹ̀dá ọlọ́run ọjọ́ owó ni yọ asọ̀rọ̀ márùn-ún lérí ìrìn lẹ́ẹ̀kan náà. Báyìí tí gbé owó jáde tẹ̀ náà ọ̀rọ̀ márùn-ún ni wọ́n máa sọ lérí yìí. Àkọ́kọ́. Kò tá sọ bí ẹ̀ta o. Lórí kúndà sọ̀gírà sọ ọ̀nẹ́mi jáde náà. Kúndà sọ̀gírà ní kẹ̀kẹ́. Kò tá sọ bí ẹ̀ta. Máa bọ̀. Bàkà bìrì tani. Bákà síríkì ni. Bàkà bìrì tani. Bákà bíríta ni sọ náà lónìí ka bíríta ni ọmọ tóbi sí i. Owó a máa ṣàdúrà bẹ́ẹ̀ fún mi bá náà. Bẹ́ẹ̀ kúndà sọ̀gírà kan. Kò tá sọ bí ẹ̀ta o. Àwọn èèyàn ò bó ti ní ni ò tí ì ní. Kò tá sọ bí ẹ̀ta. Owó ni máa ń lè fi tọ́ ọba ní ni. Yóò ní ayé ò bó ti ní ni. Bàkà bìrì tani o. Ka bíríta ni ọ bẹ̀rẹ̀ sí ní àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ sí ní tóbi látòkù. Kẹ́bìrì tani. Àkọ́kọ́ ọ̀rọ̀ tó wọ́n máa ń sọ ọ́ ẹlẹ́ẹ̀kejì. Kò tá àhárísì. Fún tààrí sí wọ́n lọ ń sọ mi gbọ́ ti bẹ ọ́dọ̀ rẹ̀. Wàlẹ̀ ha. Ìbẹ́ báńkì ọ̀ ń sọ mi. Ìbẹ́ nulẹ̀ ọ̀ ń sọ mi. Ìbẹ́ lápò ọ̀ ń sọ mi. O tó gba àwọn security èmi náà wọ́n ń sọ lára rẹ̀. Wàlẹ̀ ha. Sọ ọdún mi lónìí. Ọ̀rẹ́ Anna sọ ọdún mi lónìí. Sìtò àrísàkà. Sọ́dọ̀ àrísàkà ẹni ọ̀nà mi fún ó di dandan kí n máa sọ ọlọ́dọ̀ rẹ̀. Torí pé gbogbo ẹni ọjà nínú owó rẹ̀ ò ní fẹ́ kó kú. Ẹni ọ̀nà mi fún ẹ wàá lọ kó sí nínú ọkàn yóò wá di security rẹ̀. Ṣé Alájà Abdulrasaq kò gbọdọ̀ kú o? Nígbà oní mo fẹ́ sanwó léèrè ọmọ mi òun lọ́sàn-án. Ọgbọ́dọ̀ kú nígbà mo fẹ́ sanwó léèrè òun lọ́sàn-án. Ọgbọ́dọ̀ kú níjọ ebi ń pa mí òun ló fún mi lọ́wọ́ tí mi jẹun. Àwọ̀ a máa sọ ọdún mélòó? Ọdún méjì. Wàsálísù. Ẹlẹ́ẹ̀kẹta. Kò tàdúwà.
ọmọ ni àwọn tí wọ́n jòkó tì ọ́ yìí ikú ni wọ́n. kò tá àdúrà o. ìbẹ́nu ọ̀rẹ́ rẹ tí ọ̀fẹ́ kò ní. kò tá àdúrà. ìbẹ́nu ẹ̀fẹ́ fẹ́ràn rẹ lójú kò fẹ́ràn rẹ dọ́kàn. kò tá àdúrà o. àmọ́ sọ ọ̀nẹ́mi fún mi. wàhálà bíi tani o. àbábítà ni ìlọ sọ̀rọ̀ àmì di ìfẹ́ sí nínú ọkàn rẹ kò gbọ́dọ̀ mẹ́fẹ́ ọ. àbábítà ni o. gbogbo ẹni tó lówó tí ò lè náwó ṣòfò. gbogbo ẹni olówó láyé àdéjọba. àbá ọlọ́jọ́ tó yìí àfáà ni wọ́n olóyè ọba àlọ́rin ni wọ́n náwó ni wọ́n ní iyì òbí kúrò lára wọn gbà tẹ́. wọ́n bọ̀. wọ́n sá wàrà bí o. ẹlẹ́tẹ̀ẹ́rì. kò tá fàlìyàtà. olùkúntà fáàní yàtà bẹ́ẹ̀ bá ná owó owó máa ní kúntà fáàní àwọn èyí ti fún ọlọ́dún pé yóò padà pẹ́. kò tá fàlìyàtà. ajá tó lọ́sà ìjọba kọ́ ilé inú ọ̀tá rẹ̀ bàjẹ́ níbi ẹ̀ máa wo yóò padà ṣubú òun kọ́ dà o. kò tá fàlìyàtà o. níbi ẹ̀ máa wo yóò padà tán òun kọ́ dà o. kò tá fàlìyàtà. ìmọ̀ràn ọ̀tá lásán nílé yìí o bàbá wa fún yẹn lówó owó máa fi kúntà fáàní à wọ́n ti fún ọlọ́dún. bàbí kẹta ni àmì mi ní ìjọ ọ̀sẹ̀ torí kí owó gan fún rẹ̀ ìbá ni ọ̀run ìjàkùn oníbọ̀ ìjàkùn ìtúwọ́n ní yóò ṣẹlẹ̀ nílẹ̀ o kò ní í ṣe ọdún tí ó fún ọ ní yóò máa kù sí i. Bábọ̀. wàrà bí wù. ẹlẹ́kẹ̀rin. kò tó kọ̀lí lẹ́tọ̀ o. kúntù kọ̀lílà bàbá fún yẹn lówó owó wọn ní kúntà kọ̀lílà bó ti kéré mọ̀ yìí náà oṣù tó yọ ń bẹ̀. kọ̀lí lẹ́tọ̀ o. bó ti kéré mọ̀ yìí o tún sàánú ń bẹ̀. kọ̀lí lẹ́tọ̀. bó ti kéré mọ̀ yìí ń bẹ̀ o tún rántí ẹbí. kọ̀lí lẹ́tọ̀. ọ̀rántí ọ̀rẹ́. kọ̀lí lẹ́tọ̀. ọ̀rántí àwọn olólùfẹ́. kọ̀lí lẹ́tọ̀. sọ́ọ̀sì náà wọn náà. kọ̀kà sáríta lé o. lọ́kà sáríta ní kò ní tẹ́mẹ́. ẹsẹ̀ ámì fún lẹ́ẹ̀kan náà. ẹsẹ̀ ámì lẹ́ẹ̀kan náà. Àmín. máa bọ̀. kọ̀kà sáríta yẹn. ẹlẹ́ẹ̀karùn. kọ̀ntà kọ̀lí lẹ́tọ̀ kọ̀kà sáríta lé. ẹ̀rí àwọn akọ̀rọ̀ àwọn ogun tó bá ní jànú gbogbo ẹni ọba ga tó báyìí ọmọ náà èyí ni wọn fi kásẹ̀ rẹ̀ lásìkò ṣe ń náwó mọ̀. jàǹsálẹ́sẹ̀ tó ṣe é sí. ẹni mo ní gbogbo ẹ̀yà ara èkó. ọgbẹ́ yóò yẹ kó. ẹ yóò bá nẹ́bí bí abẹ́ tẹ́ǹtì tẹ wa o. ìgbọ́hùn yẹn rárá. ìwọ́n tó wọn náà bá bẹ́ẹ̀ ṣe irú eléyìí wọ́n lè sọ pé sallallahu alaihi wasallam. ẹ rí bó ti yẹ alájà Abdulrasaq ọlọ́wọ́ jọ yẹ wa náà kálẹ̀. Ọlọ́njọ́ yẹ wọn náà kalẹ̀. ẹ lápẹ̀ sàmì dáadáa. ìgbé àṣírí ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ Abdulrasaq máa sọ fẹ́ nìkan ọmọ aráyé burú jọjọ wọ́n lè kó bá mi. àṣírí ọlọ́run ti bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ Abdulrasaq máa sọ bẹ́ẹ̀ nìkan ọmọ aráyé burú jọjọ wọ́n lè kó bá ní. àṣírí ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ àníṣe Abdulrasaq máa sọ fẹ́ nìkan ọmọ aráyé burú jọjọ wọ́n lè kó bá mi. àṣírí ọlọ́run ti bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ Abdulrasaq máa sọ bẹ́ẹ̀ nìkan ọmọ aráyé burú jọjọ wọ́n lè kó bá ní. wọ́n lè lérí èèyàn ló fi sẹ́só àbọ̀mọ̀ aráyé kọ́ wọ́n lè lérí èèyàn ló fi kú sẹ́ àṣírí ọlọ́run ní kẹ́sọ̀kù àṣírí ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Abdulrasaq mọ́sọ́ ẹ̀fọ́ nìkan ọmọ aráyé burú jọjọ wọ́n lè kó bá mi. àṣírí ọlọ́run ti bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ Abdulrasaq máa sọ bẹ́ẹ̀ nìkan ọmọ aráyé burú jọjọ wọ́n lè kó bá ní. báyé bá ń kígbe kò sówó máa jẹ́ ọba wọn kígbe. ìrẹ́ni tí ó máa ń ṣe àmì kókó kìlẹ̀ kẹ́lẹ́ àníṣe báyé bá ń kígbe ìnira. máa jẹ́ ọba wọn kígbe. bàbá ẹgbẹ́ mẹ́tẹ́wà ọlọ́run jẹ́ mọ̀ wọ́n dáadáa ọlọ́run kọ́ ánì. báyé bá ń kígbe àìlẹ́gbẹ́gbẹ́. máa jẹ́ ọba wọn kígbe. báyé bá
o ọ̀hún méjì wọ́n gbókù yín jáde kú ọdún lélẹ̀ báyé bá ń kígbe kò sówó ajá Abdulrasaq báyé bá ń kígbe ìnira báyé bá ń kígbe àìbẹ́gbẹ́pẹ́ báyé bá ń kígbe àìrówó ná wọ̀lá kún fàyà kúnnù rẹ̀. ẹni mo ní kí bàbá wa máa wọlé.